pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí àkọ́kọ́ ṣé eléyìí ò ní jẹ́ adínàgbò òkú fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó. Pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ mo nígbàgbọ́ pé kó tó dìgbà tí wọ́n máa dìbò kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n á sort it out náà láàrin ara wọn ni but tá a bá ní káwò náà pé wọ́n impeach Ọbaṣá èmi fi pé kò kí ń ṣe nǹkan tí ó yẹ kán ti impeach ẹ̀ ti pẹ́. kí lẹ rí. kí nìdí ni pé kò kí ń ṣe ní kò kí ń ṣe àná ni Ọbaṣá ti ń gbá wọn gbèsè kọ̀ọ̀kan as a matter of fact gan ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ti indict ẹ̀ tí àwọn tí a lè pè ní alágbára tí wọ́n fẹ́ yìn pọ́n wọlé padà so pé wọ́n wá padà yọ yẹn èmi fi pé nǹkan tó yẹ kán ti ṣe tẹ́lẹ̀ ni bọ̀ kí wàá dìde pé ńgbà tán tiẹ̀ tún wá padà yọ tí àwọn alágbára kan tún wá ń sọ ń sìn pé dandan o wọ́n gbúdọ̀ dá padà so ohun tó padà fi hàn ni pé a ti rí i pé ohun tó ń ṣẹlẹ̀ lẹ́kùn sìn bí aṣíwájú ṣe ní control lórí Lagos State nígbà táwọn ti di president wọn fi bẹ́ẹ̀ ní control ní orí Lagos State mọ́ because ó ya aṣíwájú gan lẹ́nu pé báwo náà ṣe yọ Ọbaṣá tí wọ́n dẹ̀ gbé nǹkan gba ẹ̀yìn òun bá yẹn so gbogbo pé Ọbaṣá lórí pé ok o wọn ọ̀nà tán gbà wá ọ̀nà tí ò tọ́ ni ntẹ́mi expect ẹ̀ ni pé ok o tó bá yẹ pé òfin ìpọ́ náà tán fi gbà ẹ́ ọ̀nà tán fi gbà yú ẹ́ kò kì í ṣọ̀nà ẹ̀tọ́ gbalé ẹjọ́ lọ kò ní ìdí kéèyàn máa lo àwọn elétò ààbò àwọn oríṣiríṣi ọgbọ́n láti bí wọ́n ti yẹn lòmíì síbẹ̀ bọ́n tó bá fi pé ìlànà tí wọ́n gbà tán fi yú ẹ́ gẹ́gẹ́ bí agbẹnu sọ ilé gẹ́gẹ́ bí olórí ilé kò bá òfin mu nǹkan tí ilé ẹjọ́ wà fún nìyẹn pé láti lọ ilé ẹjọ́. ok Absalam sọ gbọ́ kan tí now mo ń bọ̀ mo fẹ́ kó o fẹ́lẹ́ ìkun torí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Ọbaṣá ìyẹn Níníọlá Adégòkè sọ lórí mọ́ọ̀máwòrán kan ní bẹ́yàná àbíjẹta wípé wọ́n lo Miranda nípa wọn pé ẹ̀mí rẹ̀ ò gbé nǹkan tó ń ṣe yẹn wípé òun gbogbo ẹnu ló gbà ẹnì kọ̀ọ̀kan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ aṣòfin ìpínlẹ̀ Èkó ló gba 30 million naira láti rí i pé wọ́n yọ Ọbaṣá kúrò ńbẹ̀ kí lórí sọ̀rọ̀. òun náà máa ọ̀rọ̀ tóun náà sọ òun náà máa ń padà mẹ́rin wá torí wọ́n ní jẹ́ kó lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí máa padà délé ẹjọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé yẹ kó ti pẹ́ tó yẹ kó ti yọ Ọbaṣá ó yẹ ká kọ́kọ́ rò pé lára àwọn bíi 40 tó délé 3 wọ́n pàdé àgbọ̀ pé àwọn fẹ́ yọ kò wá sí ẹnikẹ́ni tó lè ta lórúkọ pé wọ́n fẹ́ yọ ẹ́ o kí ló ń ṣẹlẹ̀ o débi jẹ́ pé ibi tí wọ́n náà wá sórí kékeré wàá máa padà bọ̀ pé kíní yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò rí bẹ́ẹ̀ gbàtọ́ wá yọ ẹ́ kò ń ṣe oyè dílé gbogbo wọn bákan náà lọ́sẹ̀ níwájú òfin aláàrin àwọn ọlọ́mọ ayọ ẹyọ kan pé ẹni ìnukú máa ṣe adarí wa ó ti wá rí bẹ́ẹ̀ nìyẹn tábà ní ààrẹ orílẹ̀-èdè wa inú ẹ̀ ò dùn sí ilé ẹ̀ ní ìpínlẹ̀ Èkó jẹ́ kò dẹ̀ sí nǹkan kò sí tọ́jú máa ṣe ó gbọ́dọ̀ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó ó wá ti wá rí bẹ́ẹ̀ ni àwọn ká má gbàgbé pé a tún wá ní àwọn bíi mo gbẹ́sẹ̀ bíi àwọn bàbá tá a máa lọ ń gbẹ́jọ́ fún lẹ́kọ̀ọ́ tó bá tọ̀rọ̀ bá fi rí báyìí àwọn ìlànà máa ń pè sí Èkó àwọn governing council kò dẹ̀ sí tó àwọn yẹn wà lẹ́kọ̀ọ́ àwọn yòó ṣáà sí ní Àbújá Èkó lọ́wọ́ gbogbo bó ṣe ń lọ lọ́mọ. but àwọn yẹn náà wọ́n lọ sí Èkó wọ́n lọ sí Àbújá lọ́dọ̀ ààrẹ wọ́n ní ààrẹ ò fún wọn ní fèsì. wọ́n lọ fún ààrẹ ọlọ́dàbọ̀ fáàrẹ̀ ni pé báyìí la ṣe ń ṣe o. ààrẹ àtẹ́ǹdì sí wọn. ṣe bá rántí nígbà tí ọ̀rọ̀ orúkọ báyìí fẹ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ gómìnà wa àná. Ambode yes. wọ́n béèrè lọ́wọ́ ààrẹ pé kí ló dé tí àṣẹ lo Ambode mọ́ ó ní òun kọ́ nǹkan táwọn tó wà lẹ́yìn òun sọ òun tẹ̀lé. so àwọn náà dẹ̀ ló wà lẹ́yìn ẹ̀ àwọn tó wà lẹ́yìn ẹ̀ náà rè àwọn tó ń dé Èkó náà rè. yes. so kò sí gbọ́mi-sómi ò tó ń bẹ̀. irú àwọn wo ni ọ̀dà kọ àwọn bàbá kan tí wọ́n wà ní GAC yẹn. bẹ́ẹ̀ ni àwọn Olùsì àwọn ààrẹ àwọn Banikoro bẹ́ẹ̀ lọ.
tó bá sọ pé àwọn ọláwọn ò fẹ́ mọ́ ara wọn sì ló wà kí òun gan ti gbọ́rọ̀ èrò sílẹ̀ jọ pé ọ̀nà tó gbà yọ òun kò tẹ́ òun lọ́rùn. so ó sì ń bẹ lọ́jọ́ pé kó tètè fún òun ní ọjọ́ tó máa gbọ́ ìgbẹ́jọ́ òun. now Absalam mo fẹ́ ká tàn mọ́lẹ̀ sí nǹkan kan ìròyìn kan wọ́n ń jọ́ dúró pé ìyàwó ààrẹ ìyẹn Olúrẹ̀mí Tinubu ló ń ṣe ọ̀nà yìí pé kí Ọbaṣá kó padà now pẹ̀lú ìgbésẹ̀ yìí ṣé kò ní dá bí rògbòdìyàn sílẹ̀ láàrin ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà ìpínlẹ̀ Èkó. kò sí nǹkan tó lè kò sí gbogbo wọn ní ìyàwó ààrẹ gómìnà Èkó ẹ bá mọ̀ pé láti ilẹ̀ náà kò fi bẹ́ẹ̀ sí àjọṣepọ̀ tó múnádóko láàrin gómìnà àti spíkà àti Ọbaṣá. ó máa ń rí gómìnà yẹn fín kò sí respect kankan. ó ń bára wọn ṣe kó má má bàjẹ́ nítorí ìtẹ̀síwájú Èkó àjùmọ̀ṣe gbogbo wa ni òun lọ fi dàbí pé wọ́n ń bára wọn ṣe bẹ́ẹ̀ tí wákàtí ta fi ń sọ̀rọ̀ yìí. ó ṣe jẹ́ pé ọjọ́ tí gómìnà gbé tó wá sí lọ́wọ́ tó wá sọ pé gbogbo àwọn tó ti ń jẹ gómìnà kò sẹ́ni tó máa gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn tínú ẹ̀ máa dùn sí. so ọ̀rọ̀ pé ìyàwó ààrẹ àti gómìnà àti ìyàwó ààrẹ táwọn sọ yìí náà olóṣèlú lòun náà olóṣèlú tóun náà dẹ̀ mọ bó ṣe ń lọ nípínlẹ̀ Èkó. ọ̀dà lákòótán àti nírú ìyàwó ààrẹ báyìí rí. lákòótán ṣé ìwọ rí bí ẹni pé Ọbaṣá ó padà sí orí ipò yẹn. lọ́dọ̀ tèmi Ọbaṣá ò lè padà ilé ìtajà nǹkan tó ń ṣẹlẹ̀ yìí inú mi ń dùn nítorí pé ó fi jẹ́ ká mọ̀ pé tí ò bá sí ààrẹ bó ṣe ti kú kó ṣàrùn tí ò bá sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́ ìpè báwo lọ́sùn máa ṣe òṣèlú ìpínlẹ̀ Èkó àpẹẹrẹ ẹ̀ la fi ń rí báyìí. torí gbogbo àwọn tọ́jọ́ bẹ̀rẹ̀ àwọn míì ti ìpìlẹ̀ tí wọ́n bá bora ẹlòmíì ti gba àjọbọ̀ra lọ́wọ́ èkó tó gbogbo wọn ti lọ àwọn tó kù mọ̀ wọ̀ tó nǹkan mọ́ tó ní kálukú lè máa jà fagbára ni. so ká pé kò bá sí Bọ́lá Ahmed Tinubu mọ́ ẹgbẹ́ oríṣiríṣi ni ó máa ṣẹlẹ̀ báyìí. ọ̀dà ó ṣe àdúpẹ́ o ọ̀gbẹ́ni Abdulsalam ti láti ìpínlẹ̀ Èkó bàbá bá tún ti yá àtùmọ̀ láǹfààní àti kàṣírà wa. ọ̀gbẹ́ni Alaba Adébísí láàrin ìṣẹ́jú àká tó lọ sókè lọ pẹ̀lú nǹkan tó sọ yìí pé tí kò bá sí Bọ́lá Tinubu wọn lẹ́kọ̀ọ́ pé ó ní tọ́sù oríṣiríṣi ọmọ ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ṣe rí atọ́kùn àwọn kan ló wà ń di ọ̀rọ̀ tóró fi ń ké àwọn kan ló wà ń di ẹni tí wọ́n ń pè ní Tinubu àbẹ́yàn kọ́ ṣe bá àwọn kan náà ni àwọn kan tí àwọn Yorùbá máa ń pè ní àwọn àwòrò ṣàṣà àwọn àwòrò ṣàṣà yìí náà ni gómìnà wa lọ ké sí pé Ọbaṣá yìí ó ti di kànrànjàngbọ̀n o ibi tí ó lágbára dé ìmọ̀ yẹ̀yẹ́ gómìnà ni ibi tí power yẹn gùn dé tó wò pé òun àti president pàdé làwọn náà. pé òun àti ààrẹ kò sí kankan ọmọ Tinubu tọkàtọkà lọ. kò sọ́dà kankan tóun fẹ́ gbà lọ́dọ̀ governors. ìgbéraga ìwà pọ̀ ìgbéraga yẹn wá dé level pé gbogbo àwọn leaders tán fọ́ọ̀mù caucus tán fọ́ọ̀mù kaba tí ó jẹ́ pé ààrẹ gan ò kì í kọyán wọn kéré gbogbo wọn pátá lòun wá ń kọyán wọn kéré nǹkan tí gbogbo wọn tán fi wò pé òkè o ṣé báyìí ni àwa àti ẹ̀wà níjẹ́ káàrẹ̀ ọ̀hún gan mọ̀. tá a fi gbẹ̀yìn yọ. so ó yà lẹ́nu.